tìlú Ọ̀yọ́, His Imperial Majesty Ọba Akeem Adébọ́lá Ọ̀wádé, ikú bàbá yèyé, mi ti wọlé dé o.
Gómìnà ní ìpínlẹ̀ Kwara àwọn ni wọ́n wọlé dé aṣojú gómìnà ní ìpínlẹ̀ Kwara àwọn ni wọ́n dé bí wọ́n bá ti jókòó orúkọ wọn á gbà lẹ́kùnrẹ́rẹ́ láti ṣe àfihàn wọn bó ṣe tó àti bó ṣe yẹ. Wọ́n ń ṣojú gómìnà ìpínlẹ̀ Kwara ń bẹ ní ọba Akínyẹ̀wò ti ilẹ̀ Ọ̀yọ́ níbí lábẹ́ àkóso bàbá wa kábíyèsí ọlọ́rọ̀ ti gbogbo ilẹ̀ Ọ̀yọ́ báyìí bàbá wa kábíyèsí tòní lábẹ́ ìyọ̀ǹda wọn náà là ń kí àwọn aṣojú gómìnà káàbọ̀ sáàrin wa sí ilẹ̀ Ọ̀yọ́. Àwọn aṣojú gómìnà wọ́n ń kí àwọn. Ilé báyìí náà là á kára lé ẹrì wá báyìí náà là á kéré ẹ̀nà tá a bá ti rí ẹni pẹ́ ẹkú àti náà là máa ń kiri ẹni. Aṣojú gómìnà bàbá wa Aláàjì Ìdírà wọ́n kí gbogbo àwọn ènìyàn náà sì ń kí wa nílùú Ọ̀yọ́ pé ẹ káàbọ̀ sáàrin wa lágbára Ọlọ́run àrán lẹ́kùn ọ̀dá ẹ̀ ò ní dáná. Àṣẹ o, àṣẹ o. Bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ àwa là ń retí. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.